A kí ẹ̀yin lólùfẹ́ wa ẹ kú dédé àsìkò yẹ káàbọ̀ sórí ètò ní ètò àṣírí ayé pẹ̀lú Ògo Ìrèǹtẹ́ àti bàbá àlùbáríkà ọ̀rẹ́bùdà ní ìlú Ìgbódù. Kí la gbọ́ wa lẹ́nu ẹ̀yin lólùfẹ́ wa mọ̀ pé ẹ̀yin ń gbádùn wa ẹ̀yin àwa náà ń gbádùn kọ́lọ́run jẹ́ kí gbogbo wa ká gbádùn ara wa. Ẹ wá nǹkan fìdílé nǹkan bàbá àlùbáríkà ti wà ń kálẹ̀ ọ̀rẹ́bùdà ní ìlú Ìgbódù láti yànnà náà nǹkan tí àbágbé wa. Bàbá o ẹ̀rọ sàn. Yèyé ará ànúgbà àní sì jẹ àní sì mú ní Olúwa mọ́mọ́ jẹ́ ń sì wí Ọlọ́run mọ́mọ́ jẹ́ ń sì sọ Ọlọ́run mọ́mọ́ jẹ́ sọ̀rọ̀ sọ níwájú àwọn ajúnilọ. Ọlọ́run mọ́mọ́ jẹ́ sọ̀rọ̀ sọ níwájú àwọn ajúnilọ o. Bàbá lè ní níta máa gbéyẹ̀wò ní wípé kí ló ń fa ìkórìíra sí ayé ẹ̀dá. Yèyé oge ìkórìíra nú ayé ẹ̀dá. Ọlọ́run ọba tó dá ẹ̀dá kò kí ń sábà dáyàn kan kó jẹ́ ìkórìíra wa jẹ́ téèyàn. Ayé ló ní ìkórìíra lára. Ayé ló ní okùnfà ìkórìíra. Ayé ló ní okùnfà pé kán ṣàdédé máa bínú èèyàn. Ní tí kórìíra ṣé ń tí ń fà á lẹ fẹ́ béèrè ni àbí kí ni? Torí oríṣìí méjì ni. Ní tí ó kórìíra ní tí máa ń ṣe nínú ayé ọmọ ẹ̀dá ọ̀tọ̀. Ní tí ń fa ìkórìíra ọ̀tọ̀. Àbí méjèèjì lẹ fẹ́ ká wọnú rẹ̀, ká wọnú ọ̀tún, ká wọnú òsì, bó lẹ ti fẹ́. Kí ló ń fa ìkórìíra? Kí ni ìkórìíra gangan? Then kí ló ń fà á? Kí lọ́nà àbáyọ? Sórí ní tó ń fa ìkórìíra kàn rí i pé ọmọ ológo lèèyàn. Tí wọ́n bá rí i pé ọmọ ológo lèèyàn, àwọn ayé wọ́n á wá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀. Nínú àwọn ọ̀tẹ̀ tí wọ́n á bẹ̀rẹ̀ yẹn ni pé wọ́n ti mọ̀ pé kò sí nǹkan kan tí wọ́n lè ṣe fún irú ọmọ ológo yẹn kọjá pé kí wọ́n máa kórìíra ẹ̀. Tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí kórìíra ẹ̀ kò ní tètè débi tó ń lọ. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí kórìíra ẹ̀ kò ní bá àánú pàdé. Tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí kórìíra ẹ̀ kò ní tètè soríire. Níbi ìlara pé ọmọ ológo lèèyàn ò ní fa wọ́n dẹ ìkórìíra sínú ayé ọmọ ẹ̀dá. Ẹni wọ́n bá dẹ̀ wá ti kórìíra rẹ̀ tí oore bá ń bọ̀ fún wọn ò ní jó tẹ̀ lọ́wọ́. Tó bá ṣe nǹkan wọ́n máa fẹnu ẹ̀tẹ́ wọ̀, wọ́n á kórìíra ẹ̀. Bó ṣó wá rí ẹni tó bá ti ní ẹ̀yọ́nú lára, ṣọ́gẹ́tì ọ̀rọ̀ mi, tó ní ẹ̀yọ́nú lára, gbogbo ohun tó bá ṣe kódà wọ́n ní béèyàn bá lẹ́ni nígbìmọ̀ tó bá rẹjọ́ ẹ̀bi, ẹ parí òwe yẹn. Wọ́n téèyàn bá ti lẹ́ni nígbìmọ̀ tó bá rojọ́ ẹ̀bi, àre ni wọ́n ó dá fún un. Yèyé oge àre wọ́n ó dá fún un. Ẹ̀yọ́nú ni wọ́n fi ń léèyàn nígbìmọ̀. Kò sẹ́ni tí ò yẹ kí Ọlọ́run kọ pé kéèyàn ó léèyàn ní ẹ̀yìn. Wọ́n ní ajá tó bá lẹ́ni lẹ́yìn, èyí tí ò bá lẹ́ni lẹ́yìn ò lè pèkúté ilé. Káláàánú wà lẹ́yìn ẹni lèyìn fi ní ìkórìíra. Kán darí aláàánú kúrò lára èèyàn, inú máa ń bí ìkórìíra. Wọ́n á kọ́kọ́ darí aláàánú kúrò lára èèyàn. Wọ́n máa ṣoore fún èèyàn, wọ́n máa fi ibi sú fún ẹ. Wọ́n á máa sọ̀rọ̀ àṣírí fún èèyàn, ìta gbangba ló ti máa gbọ́. Àwọn àìsàn tí ò nídìí wọ́n á fi pamọ́ sí èèyàn lágọ̀ọ́ ara. Yèyé oge ó pọ̀ o. Àìsàn kó ṣàdédé máa rẹ̀yàn wẹ̀sì. Wọ́n wá ní lágbájá yìí kí ló ń ṣe ẹ́ báyìí gan-an? Á lóun òun lójútùú rẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí máa kórìíra ẹ̀. Kórí ṣàdédé máa fọ́yàn jojúmọ́. Kí ló ń ṣe ẹ́ báyìí? Wọ́n á ṣàdédé máa kórìíra ẹ̀. Yèyé oge nǹkan wà bí ìkórìíra o, mi ò ní tàn yín o. Àìsàn ni ìkórìíra o. Ìkórìíra ẹ̀ jẹ́ kéèyàn ó rí ayé èèyàn ṣe. Ìkórìíra ẹ̀ jẹ́ kéèyàn ó bá láàánú pàdé. Ẹ̀rọ ọmọbìnrin yóò dá, yóò rẹwà. Tí wọ́n bá ti dẹ̀ kórìíra sí i la kò ní ráláàánú ọkùnrin. Ẹ̀rọ ọkùnrin tí ó dá, tí ó fáìn. Yèyé oge
tí wọ́n bá ti dẹ ìkórìíra sí lára kò ní rí ẹni tí ó bá sọ̀rọ̀, wọ́n á kórìíra ẹ̀. Ìkórìíra ní bí wọ́n ṣe wẹ̀, wọ́n á mú ewé mọ́wọ́ kúrò. Kí ló ní mo wí? ọmọ ewé mọ́wọ́ kúrò. Ewé kan ní jẹ́wé mọ́wọ́ kúrò. Tí wọ́n bá mú ewé mọ́wọ́ kúrò, wọ́n á mú ewé oyin, wọ́n á mú ewé abánigbélépọ̀, bánidọ́rẹ̀ẹ́. Tá a bá pa gbogbo àwọn nǹkan yìí pọ̀, wọ́n á fi ṣàgbo fún èèyàn. Tí wọ́n bá fi ṣàgbo fún ọwọ́ aburú kúrò lára ẹ̀, ìkórìíra wánu. Wọ́n máa ń fẹ́ ìkórìíra kúrò lára èèyàn téèyàn ò bá rí èèyàn. Àpẹẹrẹ kí ni èèyàn fi wá mọ̀ pé wọ́n kórìíra òun, pé ọmọ òun yìí ó ní kórìíra. Ọmọ tí bá ti mọ̀wé tí ó mọ̀wé mọ́, tí wọ́n bá jábọ̀ láti school, wọ́n ti dẹ̀ kórìíra sí i la. Èèyàn tó ń lọ tí jàǹkáríwọ̀ ń kọ́ lójú, wọ́n ti dẹ̀ kórìíra sí i la. Yèyé Oge, ẹni tó sùn mọ́bìnrin lójú oorun, wọ́n ti dẹ̀ kórìíra sí i lójú oorun. Ṣe ó ti ń bá nǹkan àbàmì míì ṣe pọ̀, ìkórìíra ti wọnú ayé ẹ̀. Obìnrin tọkùnrin bá láṣepọ̀ lójú oorun, wọ́n ti dẹ̀ kórìíra sí i. Ó ti di pé nǹkan mi ń bá a ṣe. Kó kówó jọ, kó bẹ̀rẹ̀ ọjà, kó mọ́rò lójútu rẹ̀, wọ́n ti dẹ̀ kórìíra àti àgbàná. Ọ̀tọ̀ ni ìkórìíra, ọ̀tọ̀ làgbàná. Ọ̀tọ̀ ni àpáàdélé. Àpáàdélé tí ò jẹ́ ká mọ̀ pé ológbò ń ṣọdẹ. Ó dijọ́ mẹ́jọ Yèyé Oge, ọ̀rọ̀ ń bọ̀. Kí ni mélòó mo sọ pé ó kù? Ẹni ó kù ẹni ó dijọ́ mẹ́jọ pọ̀rọ̀ ń bọ̀. Kí ni mélòó mo ló kù? Ẹ ló kù àpàdé. Àpáàdélé. Àpàdélé. Tí ò jẹ́ ká mọ̀ pé ológbò ń ṣọdẹ. Àpàdélé tí ò jẹ́ ká mọ̀ pé ológbò ń ṣọdẹ. Nígbà téèyàn bá ṣiṣẹ́, wọ́n ní ṣiṣẹ́, kìíní kan wọ́n ẹni tí ń ṣiṣẹ́ tí ò rọ́wọ́ mú pẹ̀lú ẹni tí kò ṣe ẹ̀já kí ẹni tí ń ṣiṣẹ́ kó kú iṣẹ́. Àìká aláṣetì kó kú iṣẹ́. Aláṣeyọrí là máa pé kó kú iṣẹ́. Ẹni tí ò láṣeyọrí ló bí iṣẹ́. Ó dijọ́ mẹ́jọ. Ẹni wọ́n gbápẹ̀rẹ̀ àjáde síwájú fún, ó dijọ́ mẹ́jọ pé kó máa pọnmi sí. Tó bá wá di pé ó bá lè kàráǹgídá tán, kéèyàn máa ṣòwò, kó má rò lójútu ẹ̀, kéèyàn máa ṣe nǹkan kan, kó máa kórìíra ẹ̀. Àwa lọ wá pẹ̀rẹ̀ àjáde. Apẹ̀rẹ̀ àjáde yẹn náà ni wọ́n á wá àwọn nǹkan sí. Apẹ̀rẹ̀ àjáde yẹn náà wọ́n wá pọnmi sí. Apẹ̀rẹ̀ àjáde yẹn náà ni ọ̀wá ní jò ní ó fi wẹ̀. Èèyàn ò ní wá owó tìmọ̀ tí ó fi lo ayé tán. Ó dijọ́ mẹ́jọ Yèyé Oge. Gbogbo aṣọ kọ́là sá lóòrùn. Náà lẹ ti gbọ́ látẹnu bàbá àlùbáríkà Wẹ̀bìdà nílùú Ìgbódù yẹn. Bàbá ní gbogbo aṣọ kọ́là ń sá lóòrùn. Ìwọ tí o fẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n nà wọ́n ni ò bá wá. Kò wá rí wọn kíbi tó bá ti ń bọ̀ dípò Òdùgà ìlú lọ sọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódù junction. Wọ́n ti rí sáńbọ̀ tàbí kó o pé 08023829492 08023829492. Ire o, ó dàbọ̀.